dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ìròyìn ló gbé jáde síta wípé òjíṣẹ́ Ọlọ́run kan tí ó jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí Sheikh Bukar Kazeem Goni, ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó wà lára àwọn tí wọ́n fẹ́ gba ọ̀pá àṣẹ kí wọ́n sì tún gba ipò lọ́wọ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu nípasẹ̀ fífi tipátipá dìtẹ̀ gba ìjọba, ni ó ti sọ̀rọ̀ wípé owó tí ó tó mílíọ̀nù 10 náírà tí wọ́n tarí sínú àpò ìwé owó ọ̀hún jẹ́ owó àdúrà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìwé ìrìnnà sí ilẹ̀ òkun ti gòkè àkàbà sí ibi 6 lórí Helen Passport Index láti ìgbà tí ààrẹ Bọ́lá Tinubu ti gorí àga àlééfà nínú oṣù karùn-ún May ọdún 2023. Nínú òṣùwọ̀n àgbáláyé ní oṣù kínní January ọdún 2024, ilẹ̀ Nàìjíríà wà ní ìpele 100-5 95, ṣùgbọ́n nínú oṣù kẹrin April ọdún 2026, orílẹ̀-èdè Nàìjíríà ti bọ́ sí ìpele 90-89. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Lẹ́yìn ìgbà tí wọ́n kúrò níbi ìdíje Champions League lọ́jọ́ Ìṣẹ́gun ni amúbọ́ọ̀lù lójúlé ti Atlético Madrid Jan Oblak ti sọ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal yẹ láti dé ìpele àṣekágbá ìdíje eré bọ́ọ̀lù. Ó wá tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ohun kan tí wọ́n nílò kò ju pé kí wọ́n tètè jẹ́ kí Bukayo Saka wá àyè fún wọn ní abala ìlàjì ẹsẹ̀ àkọ́kọ́ láti lè yọwọ́ kílàńkó àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù alátakò ti Spain láwọ̀ kí wọ́n bá lè fi òpin sí ìrètí wọn láti bí 20 ọdún sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Dátì Bàbá Ahmed tí ó jẹ́ igbákejì ààrẹ nínú ètò ìdìbò gbogbogbò ti ọdún 2023 lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party (LP) ti sọ síta gbangba wáyà ayé wípé kò sí àmì kankan tí ó fi hàn wípé àwọn àríwá ilẹ̀ Nàìjíríà yóò ṣe àtìlẹ́yìn fún Obi Kwankwaso nínú ìdìbò wọn sí ipò ààrẹ ní ọdún 2027. Ó sọ̀rọ̀ yìí fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìgbà tí ó bọ́dì sínú ẹgbẹ́ òṣèlú People Redemption Party (PRP) ní olú iléeṣẹ́ wọn, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún àwọn oníròyìn wípé ìpinnu ipò òun jẹ́ èròǹgbà ti òun nìkan àti pé òun sì ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn olóṣèlú gbogbo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Ìròyìn eléyìí ló ṣàlàyé wípé aáwọ̀ ìjà titun tún ti bẹ́ sílẹ̀ láàrin gómìnà ìpínlẹ̀ Benue, gómìnà Yancey Talia àti akọ̀wé àpapọ̀ sí ìjọba àpapọ̀ ti ilẹ̀ Nàìjíríà aṣòfin George Akume ní ilé ìjọba tí ó wà ní Makurdi lẹ́yìn ìpàdé gbọọrọ oníwákàtí 24 èyí tí ó wáyé láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) tí wọ́n jẹ́ olórí àti pé ohun tí ó fa ìjà kò ju pé oníkálukú wọn fẹ́ gba ìwé àṣẹ láti tún padà sí ipò wọn láìsí ìdènà tàbí ìdíwọ́ kankan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ní ọjọ́ Ìṣẹ́gun ni Director General fún àjọ Institute for Peace and Conflict Resolution (IPCR) Dókítà Joseph Oshogbu ti wé àìní ètò ààbò tó péye èyí tí ó fi ìgbà gbogbo di púpọ̀ sí mọ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ Nàìjíríà tó mẹ́hẹ àti àìní iṣẹ́ àwọn ọ̀dọ́ ló sún àwọn ọ̀dọ́ tí ọwọ́ wọn dilẹ̀ dé bíi pé wọ́n bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ ẹgbẹ́ àdàlúrú agbébọn. Dókítà Oshogbu sọ̀rọ̀ yìí nígbà tí ó lọ ṣàbẹ̀wò sí Media Trust Group ní olú iléeṣẹ́ wọn tí ó wà ní Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn yìí ló ṣàlàyé wípé kò dín ní 17 àwọn ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àpapọ̀ tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí wọ́n bọ́dì sínú ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress (NDC) ní ọjọ́ Ìṣẹ́gun. Kíkúrò tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí farahàn nígbà tí igbákejì agbẹnusọ Honorable Benjamin Kalu ń kà á sí gbogbo wọn létí nínú ìpàdé wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Ìròyìn eléyìí náà ló tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé láti bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn ni ètò ọrọ̀ ajé, ètò ìlànà ṣíṣe, ìgbésẹ̀ lórí ètò ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti jẹ́ ohun tí ó ṣe àtúndá ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè Nàìjíríà sí oríṣiríṣi nǹkan, tí ó sì tún ń sọ bí àtiwọlé àwọn akẹ́kọ̀ọ́ yóò ti rí jákèjádò ilẹ̀ Nàìjíríà
Gẹ́gẹ́ bí a ti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ sí ní padà sẹ́nu ètò ẹ̀kọ́ wọn ní àwọn iléèwé aládàáni ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama ti fi kún owó iléèwé wọn pẹ̀lú ìdá 30 nínú ìdá 100 30%, nínú èyí tí ó yọrí sí pé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ ni kò ní àǹfààní láti padà sílé ẹ̀kọ́ wọn àti pé ó tún ti ṣe àkóbá fún ètò ẹ̀kọ́ ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà (INEC) ti tako ìgbẹ́jọ́ tí wọ́n sì tún ń wá ọ̀nà ìlànà òfin láti rí i pé àwọn yọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) kúrò nínú ẹgbẹ́ òṣèlú tí wọn yóò kópa nínú ètò ìdìbò gbogbogbò tí ó ń bọ̀. Ìgbẹ́jọ́ yìí ní Incorporated Trustees ti National Forum ti Former Legislators ṣe àkọsílẹ̀ rẹ̀ tí wọ́n sì tún tẹnumọ́ pé ẹgbẹ́ òṣèlú ADC kò tíì ní ohun àmúyẹ tí wọn kò sì tún pegedé fún gbogbo ìlànà ètò òfin tí àjọ àwọn là kalẹ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Kọmíṣánná fún ètò ọ̀rọ̀ tí ó ń lọ Okekalu ti ṣàlàyé nígbà tí ó ń bu àwọn oníròyìn lórí ohun tí ó ṣẹlẹ̀ gbọ́ níbi ìpàdé ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ tí àwọn ìgbìmọ̀ olórí ìpínlẹ̀ yìí tí gómìnà Alex Otti darí rẹ̀ ní olú ìlú ìpínlẹ̀ Umuahia wípé Ilé-ìfowópamọ́ ti Àgbáyé ti ṣe àtìlẹ́yìn fún ìpínlẹ̀ àwọn láti wà lára àwọn tí yóò jẹ àǹfààní owó tí ó tó $700 mílíọ̀nù owó ilẹ̀ òkèèrè $700 million láti fi ṣe iṣẹ́ àkànṣe World Bank Sustainable Urban and Rural Water Supply, Sanitation àti Hygiene (SURWASH) ti ìpínlẹ̀ Abia. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀gẹ̀ ẹ tún pàdé mi lọ́jọ́ mìíràn fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣaláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe kí ẹ má tún gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè máa ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.